Ẹ kú dédé àsìkò yìí, orúkọ tèmi ni olùkọ́ Akínlábí. Ní èní, a ó máa ṣe àgbéyẹ̀wò ohun tí mo pè ní ọgbọ́n ayédèrú. Today, we are going to be talking about artificial intelligence. Ọgbọ́n ayédèrú ni àwọn ọ̀nà tí àwọn onímọ̀ ìjìnlẹ̀ fi ń ṣe àtúnṣe sí bí a lè máa mú ayédèrú fún ara wa láti máa lo àwọn ọgbọ́n ìmọ̀ ẹ̀rọ ayárabíàṣá láti máa lò láti ṣe àyípadà sí àwọn nǹkan ní agbègbè wa. Basically, artificial intelligence is a way that we can make life easier for ourselves by manipulating the use of computer to produce a lot of numerous things that we can use to make life easier for ourselves. Fún àpẹẹrẹ, fọ́nrán tí ẹ̀ ń wò yìí kò ń ṣe fọ́nrán tí ó jẹ́ ohun tí mo lè ṣe. Fọ́nrán yìí jẹ́ fọ́nrán ayédèrú tí mo lo ọgbọ́n ayédèrú fún. Artificial intelligence has gone a long way that we can design a lot of things, videos can be made, song can be made based on the use of artificial intelligence. And as the life is changing, we also need to change with life so that we not be still and we can be current with the current realities of how things are done. With the use of ChatGPT, a lot of numerous things can be done. Suno is another wonderful artificial intelligence app and a lot of numerous things that can be used. Ní àkótán, àwọn nǹkan mèremère a lè ṣe pẹ̀lú ọgbọ́n ayédèrú tí àwa náà ní láti mọ̀ nípa rẹ̀ kí a má di èrò ẹ̀yìn. Ní ibi ni a máa fi àdàgbà ètò yìí sí. Ẹ ṣé púpọ̀, ó dìgbà kan náà.